ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ṣòfò níbi ilé àwọn ọlọ́pàá tó dàwó ní ìlú Ìbàdàn. Àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà NEMA wọ́n ti sọ fún àwọn aráàlú wípé kò sí ẹ̀mí kankan tó ṣòfò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúkìá ọ̀kẹ́ àìmọye olówó iyebíye òun ló ṣòfò níbi ilé àwọn ọlọ́pàá tó dàwó ní agbègbè Ṣàngó ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Adarí ẹkùn ìwọ̀ oòrùn gúúsù NEMA Saheed Akínòde Àkàndé ó sọ fún àwọn akọ̀ròyìn ní òwúrọ̀ ọjọ́ àìkú ọjọ́ Sunday tòní wípé ẹ̀mí kankan kò ṣòfò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúkìá òun ló ṣòfò. Kódà ó ní kò sí ẹnikẹ́ni tó farapa. Ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta ni ilé alájà méjì náà ṣàdédé dàwó lulẹ̀ tí ó sì wó pátápátá. Akínòde ní ilé náà jẹ́ ọ̀kan lára àwọn ilé tó ti pẹ́ tó wà nínú báràkì ọ̀hún tó sì ti ń ṣọ̀kò láti ọjọ́ tó ti pẹ́. Ó ní láti ìgbà náà ni àwọn ènìyàn ti kó jáde kúrò nínú rẹ̀, ṣùgbọ́n ó yẹ kí wọn ó dàwó ṣùgbọ́n wọn ò dàwó. Ọ̀gá NEMA náà ní àwọn kan ń lo ilé tó dàwó náà fún yàrá ìdáná tí wọ́n sì ń gbé àwọn nǹkan tí wọ́n fi ń ṣe nǹkan sí inú rẹ̀. Ó fi kún wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 3 àti ọ̀kadà 2 ní ilé náà dàwó mọ́lẹ̀. Wọ́n ti yọ ọ̀kadà, ṣùgbọ́n ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni ó ti bàjẹ́ kọjá ààlà. Bákan náà ló ní àwọn ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ 4 ó sì wà lábẹ́ ilẹ̀ báyìí, ṣùgbọ́n àwọn ń gbìyànjú láti yọ jáde. Akínòde tún ṣàlàyé pé iye àwọn ènìyàn tó ń gbé àyíká báràkì ọ̀hún ni iye wọn tó 168 people tó ń gbé nínú báràkì ọ̀hún. Ó ní gbogbo wọn ni àwọn rí dájú wípé wọn kò sùn ní inú ọgbà náà nítorí ìṣẹ̀lẹ̀ tó wáyé. Ó ní gbogbo àwọn ilé tó wà nínú báràkì ọ̀hún ló ti di ẹgẹrẹmìtì. Ó ní àwọn ó sì ṣe àyẹ̀wò àti àmójútó láti lè ṣàbẹ̀wò sí àwọn ilé ìyókù bóyá àwọn ènìyàn sì lè padà máa gbé bẹ́ẹ̀ tàbí wọn ò lè padà gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n báyìí ẹ̀mí kankan ò ṣòfò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúkìá òun ló ṣòfò níbi ilé àwọn ọlọ́pàá tó dàwó ní ìlú Ìbàdàn. Bí ẹ̀yin bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe pẹ̀lú dáhùn lọ́wọ́ ẹ bá wa subscribe ẹ jọ̀ọ́.